Hmm. Ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá, mo kí yín o, mo kí yín jákèjádò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo kí yín ní gbèjìgbẹ̀jọ gbẹ̀ndínlógún ọwọ́ Ọ̀fà, mo kí yín gan. Ṣé rí, ó ṣẹ̀ṣẹ̀ dàbí ẹni pé mo ṣẹ̀ṣẹ̀ ń rìnà rí iṣẹ́ tí Elédùmarè wá rán mi ṣe nígbà tí mo darapọ̀ mọ́ Yorùbá Nation ni. Ó dàbí ẹni pé mo ṣẹ̀ṣẹ̀ ń rí ni. Kì í ṣe pé mo rí nípa pé bóyá mo lọ dífá tàbí wòlíì jíṣẹ́ fún mi. Gbogbo nǹkan náà ni èèyàn náà tí ẹ̀ bá wo bóun ṣe ń rìnrìn ìgbésí ayé òun àti kí ló ń come up. Ṣé ẹ mọ̀ pé àwọn bàbá wa oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbà ń dictate so many things. Táwọn bàbá wa bá fẹ́ jáde nílé tí wọ́n fẹ́ lọ síbì kan gbà míì, tí wọ́n bá kọ ẹsẹ̀ òsì gbọ́n, ó ní n tó túmọ̀ sí fún wọn. Ẹlòmíì yóò padà lé ni. Ṣùgbọ́n ẹlòmíì ẹsẹ̀ òsì yẹn tó bá kọ gangan ni ìtumọ̀ ẹ̀ ni pé ibi tó ń lọ dáa. Ìtumọ̀ ẹ̀fẹ́ lòmíì ni wípé ibi tó fẹ́ lọ yẹn ò dáa. Bẹ́ẹ̀ náà ni béèyàn bá kọ ẹsẹ̀ ọ̀tún nígbà míì, ẹsẹ̀ ọ̀tún yẹn máa fi yéèyàn pé yes, ibi tí mò ń lọ yìí dáa, ẹsẹ̀ ọ̀tún ni mo kọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ lómi bá tún kọ ẹsẹ̀ ọ̀tún yẹn náà bákan náà, contrary ni tó túmọ̀ sí. Àwọn ọ̀rọ̀ yìí tí mo máa ń sọ yìí, ẹ dákun, ó lè máa kéré níye, ó lè má ní weight tó. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ máa bá mi attach important mọ́ weight ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ó túmọ̀ sí pé bá ti bí Táyé la bí Kẹ́hìndé, ṣùgbọ́n kádàrá àti àyànmọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ rí i pé Táyé ó máa jẹ́ member House of Senate. Ẹ dẹ̀ rí i pé Kẹ́hìndé ọmọ gáràjì nínú gáràjì ló wà. Bó bá ti wù Ọlọ́run ní ṣọlá. Ohun tí mo wá sọ fún yín pé mo dictate tàbí mo discover in myself ni wípé ó dàbí ẹni pé Ọlọ́run rán mi wá ṣe apostle Yorùbá Nation nígbà tí mo wọlé yẹn ni. Ó dàbí ẹni pé Ọlọ́run rán mi wá ṣe ni. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń rí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń gbọ́, ó ń ṣe mí ní sábàbí. Ṣé rí, ní tẹ́ bá wo ìgbà kan sẹ́yìn, irú pé mo gbé fìlà Aṣíwájú Bọ́lá Ahmed sórí, mo ṣe kinní kan yẹn, àwọn èèyàn ó ti ṣépè lọ rẹpẹtẹ, wọ́n ti bú mi lọ rẹpẹtẹ. Ṣùgbọ́n ẹyọ ẹnìkan náà ni mo fẹ́ sọ pé ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ èébú. Ẹni tó sọ fún mi pé mi ò ní integrity. Mo lè yẹ kó náà mọ̀ pé inú mọ̀lẹ́bí wọn kọ́ náà ti ń pín integrity, kò pín sí àárín wọn. Ìyẹn ni mo fi sọ̀rọ̀ àwọn èèyàn tó rí sàdá sí ilẹ̀ Yorùbá tí wọ́n bá wá sí Yorùbá Nation, tí mo ṣe béèrè pé okay, so ṣé n tó túmọ̀ sí ni pé àwọn yẹn wọn ò ní integrity mọ́. So gbogbo ọ̀rọ̀ kọ́ la máa fi ṣèjà. Inú mi ti ẹ̀dùn sìn pé a ti ń létí gbọ́ síra wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tún ti pè mí tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí pé mo fi Yorùbá Nation sílẹ̀. Wàláì, mi ò fi ìjàngbara ọmọ Yorùbá lórí àti rí bóyá kí n sọ pé Odùduwà Nation gbà. Ṣùgbọ́n this time around, tọmọdé bá ṣubú àwò wájú, tágbàlagbà bá ṣubú àwò ẹ̀yìn, ó possible kó jẹ́ pé èmi ò ní
èmi ò ní mo lè mọ́ jà lórí afẹ́ gbà ẹ̀ǹtẹ́ àti pé afẹ́ gbà dandan afẹ́ gbà gbogbo ẹ̀tàn pátápátá lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n èmi ni mo máa gbé àṣà afẹ́ gbà regional lọ́wọ́ ìdí rèé tó mú mi ṣe tí mò ń ṣe yìí lọ́wọ́ torí mo mọ̀ pé ẹni tí mo gbé dání sìn tó bá rí gbogbo ohun tí mo ṣe fóun tó dẹ̀ rí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà ṣe fún inú dídùn ní mú orí yá wà tó bá tiẹ̀ wá dé ipò yẹn tán mo mọ̀ pé ẹ̀rù ò ní bà mí ẹ̀rù ò ní bà mí láti sọ nǹkan tí mo fẹ́ pàápàá jùlọ mo ti ń sọ nǹkan tí mo fẹ́ fún wọn lọ́wọ́ báyìí láti Yorùbá World Congress. Ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run gbogbo àwa tó kù nídìí pé a sì nífẹ̀ẹ́ sí pé kí Yorùbá ó ní òmìnira ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ abúra wa mọ́ ẹ má jẹ́ ajá mọ́ àwọn èèyàn tó bá mi sọ̀rọ̀ lẹ́nu àná sí ni tó bá jẹ́ pọ́n bú mi ni èmi náà bú wọn padà màá jẹ́ kí wọ́n mọ̀ pé àgùntàn jẹ lọ́wọ́ Gẹ̀ẹ́sì ṣùgbọ́n àgùntàn jẹ ní ọwọ́ Gẹ̀ẹ́sì òwe ìbínú ni ṣùgbọ́n nígbà táwọn èèyàn yóò bá mi sọ̀rọ̀ bínú wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí pé àròpẹ́ ẹ lè ṣe báyìí mo dẹ̀ kàn mọ̀ pé ìdí báyìí ni mo fi ṣe báyìí níta àjọ gbé dání mi ò gbélé gbogbo ibi tí ẹ rí i pé mo ti ń sọ̀rọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ibẹ̀ náà ni mo sì ti ń sọ̀rọ̀ wípé mo sì jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ Yorùbá tó ń ṣojú fún àti rí òmìnira ọmọ Yorùbá gbà ṣe mọ̀ pé ó túmọ̀ sí pé aṣíwájú Bọ́lá Ahmed ó gbọ́n tí mo sọ yìí àwọn bí ó bá tiẹ̀ gbọ́ àwọn èèyàn kan ó gbọ́ náà wọ́n sọ fún wọn ṣe mọ̀ pé tó bá jẹ́ pé ìní tẹ́tí mo kàn fẹ́ decide pé mo ti dolóṣèlú campaign òṣèlú lásán ni màá máa ṣe fún yín ẹni tó bá fẹ́ á gbọ́ ẹni tí ò bá fẹ́ kò ní gbọ́ ẹ̀yin ọmọ ìyá mi ẹ dákun kí ló dé tí kádàrá ń ta kò wá àbí kí ló dé táwa ń ta kò kádàrá kí ló dé tá ń ta kò kádàrá kí ló dé tá mọ̀ wípé àwa náà tá la gbé kí ọmọ Yorùbá kó lè dá dúró tá la gbé lọ́wọ́ àmẹ́ni tí ó di ọ̀la àmẹ́ni tí ó bà láyé òkú ń sunkún òkú ni tí kálukú bá ti wọ mọ́tò tó bá dé bus stop rẹ̀ yóò sọ ni kí tá a bá wá mọ̀ bẹ́ẹ̀ kí là ń bára wa jà fún mo tún fẹ́ bẹ̀ ẹ̀yin tó kù tẹ́ ń jà mo tún fẹ́ bẹ̀ ẹ̀yin tó jẹ́ wípé ṣe mọ̀ pé ìlànà kọ̀ọ̀kan ni kálukú ti ń ṣe agitation ìlànà kọ̀ọ̀kan ni mo fẹ́ ká gbà wípé Yorùbá nation ó tóbi ju ìlànà tá a gbé dání tí àwa kan kóra wa jọ tá a là ń fight fún yẹn lọ Yorùbá nation kì í ṣe Sokoti nation là ń wá Yorùbá nation ni kódà kì í ṣe bàbá Akíntóyè nation là ń wá Yorùbá nation ni kì í ṣe Ìgbòho nation là ń wá kì í ṣe Ìyá Onítìrí nation là ń wá Yorùbá nation là ń wá so ó ti kọjá personality ẹnìkan ṣùgbọ́n gbogbo àwọn tó ṣe gudugudu méje yàyà mẹ́fà ìtàn ò lè gbàgbé wọn ṣé ìtàn fẹ́ tí Ọlọ́run bá tiẹ̀ wá ṣe tó bá di ọjọ́ ọ̀la bóyá regional náà làwọn àdìgbà
tí gbogbo àwọn tá a fẹ́ kí wọ́n ṣàkóso lórí wa máa ń lẹ̀ Yorùbá tí wọ́n lọ sí region tiwọn tí gbogbo àwa ọmọ tiwa tá a kóra wa sínú region wa. Ṣé tí irú yẹn bá ṣẹlẹ̀ tán ṣé àwọn tí ò bá bá wa dá sí sìn ṣé àá lọ pa wọ́n ni ṣáà pa ìrandíran wọn run ni àbí á ní wọn ò kì í sọmọ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ gbà ni mo dé ti ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá à ń bú ẹ má jẹ́ kí n sọ pé àwa nítorí mi ò ń bá wọn bú èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ ń bú yẹn yìí mọ̀lẹ́bí yín sì pọ̀ ní olóṣèlú o ẹ̀yin yọ ọ́ ṣe ni o nǹkan tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ ló ń dùn lẹ́nu yín o tó bá ti di wípé ẹ̀rọwó ń bà ẹ̀rọwó lẹ́nu ẹ̀ mọ́ ó ti tọ́ nìyẹn o mọ́sọ̀ ẹ̀dẹ̀ ti fi kérò jọ sórí YouTube yín tó lọ́ bá fún yín lọ́pọlọ ẹ lè drop ẹ̀ kẹ́ tó máa ṣe nǹkan tí àwọn èèyàn ò nífẹ̀ẹ́ sí láti máa wò yín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ojú òní tì yín ẹ má jẹ́ ká gbàgbé tí wọ́n ń pè ní kádàrá ẹ má jẹ́ gbàgbé kádàrá. Kádàrá ọ̀rọ̀ lórí kádàrá jẹ mí lógún mo ronú títí mo sọ dórí ewì kó lè yé kó wá bóyá bí mo bá forí kún wẹ́lẹ́wẹ́lẹ́ ó lè yé wọn. Ìdí ni wípé àwọn ọmọ ènìyàn kì í fẹ́ gba kádàrá bọ̀rọ̀. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa láti pilẹ̀ṣẹ̀ àṣé lórí ojú dúdú lẹ̀kọ́ ọ̀hún dálé ohun tí ń jẹ́ kádàrá ò jọ ohun tí wọ́n fi kọ́ wa. Irọ́ gbágá ni wọ́n pa àṣé kì í ṣọmọ ènìyàn nípa kádàrá èèyàn dà. Ẹni orí bá ń fọ́ nínú kádàrá ni èèyàn ò lè ṣèèyàn lọ́sẹ̀ bó bá ṣe pé kádàrá ò fààyè gbà ẹni abáránsí ni ní í ṣe ni ẹ̀dá ò sì lè dáṣẹ́ eré ṣe kò sẹ́bọ kò sóògùn tí pa kádàrá dà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ló dúdú lójú nítorí pé bí kádàrá ẹ̀dá bá ń jẹ́ wọ́n rò pé oògùn ẹ̀dá ló ń jẹ́ ẹni tó bá wá fẹ́ ṣe bí rẹ̀ yóò bẹ̀rẹ̀ eré sísá fìrìjọ̀gàn nílé aláwo kìràkìtà nílé aláàfáà. Bí mo bá tún fi dání ewì yóò dàbí ẹni wípé mò ń sọ̀rọ̀ àṣé Olúwa ń bẹ èèyàn sì wà ńlọrin táráyé ń kọ lẹ́nu èmi ń bá wọn jiyàn èmi sọ wípé kò sí èèyàn rárá ọba yárábì ló wà. Kí ni láárí ọmọ ènìyàn tí ń bẹ lónìí tó ṣe pé bó bá dọ̀la kò ní í sí mọ́ kí ló mú wa tá ò lè fàjùlọ fólúwa àbùkù gan la kọ̀wé sí bó bá dọjọ́ ọ̀dájọ́ bá a bá wí pé tolúwa ò tó bẹ́ẹ̀. Ojú ayé dúdú wọ́n fọba mi òkè tó dá wa sílẹ̀ wọ́n ń bẹ̀rù àjẹ́ wọ́n ṣe bá láàfáà ló káyé lọ́wọ́ oṣó sì ṣe pàtàkì jọjọ lójú wọn àwọn aṣiwèrè bíi ẹlẹ́kùn Ṣàngó tí wọ́n ń forí balẹ̀ fọlọ́ọ̀gùn. Èmi Ọlárẹ̀wájú ìbámọ̀ bẹ̀rù àjẹ́ láyé bó bá ṣe pàjẹ́ kì í kú láéláé oṣó bá ń gbáyé kánni kése bá tún bẹ̀rù oṣó ní gidi ẹ̀rù àfáà kankan ọba mi mọ́ ọba alágbára lèmi ń bẹ̀rù. Olúwa tó rán mi ẹ̀rù ẹ̀yin èèyàn tí mo gbọ́dọ̀ jíṣẹ́ fún ó ti sọ wípé kò gbọ́dọ̀ bà mí láéláé ẹni tó rán mi níṣẹ́ èmi ni ní jẹ́ ó lágbára lórí ohun gbogbo òun náà ni bàbá àṣàlẹ̀ fún gbogbo onígbàgbọ́ ìjìnlẹ̀. Olúwa tí mò ń ròyìn rẹ̀ fáráyé nínú kádàrá ló ti ń jẹ́ èmi ni kọ̀ládélé kò lólùbákẹ́gbẹ́ Olódùmarè ọba tí ń dákun tí ń dápa mo fún ọ ṣe lọ́ba mi Èdùmàrè jẹ́ ọba tí ń jẹ́ kò sáàyè. Ẹ̀yin ọmọ aráyé tẹ́ ẹ dìbò fẹ́ṣù tẹ́ ẹ sọ pé lẹ́dàá ò lè ràn yín lọ́wọ́ mọ́ ẹ ti mú kádàrá ìdààmú wáyé bóyá àjẹsànlẹ̀ ń bá káàkiri eré tètè nílé adáhunṣe wìtìwìtì nílé asọ́lọ̀ nìbàdàn. Ọ̀rẹ́ wa bí kádàrá bá dá oníjàkadì tán ọkẹni tó lè fà ọ́ lọ́wọ́ dìde níjọ́ táyé ti ń bẹ kò sí bàbá olóògùn tí gbani lọ́wọ́ àdánwò. Mo ti lọ sílé olóògùn rí níjọ́síjọ́sí mo ti lọ ké bá àfáà nílé rí gbogbo ẹbọ tí wọ́n bá mi rú gbogbo hàǹtú àhànmú ọjọ́ sí kí ló wá ṣe fún mi kò tètè yé mi pé kádàrá lọkọ àníyàn. Ìgbà tó wá yé mi pé kádàrá ní ń bẹ kò sì sí olùgbàlà láyé onísábàbí làárí
lágbájá tó ṣe ọ́ níbi kì í ṣòun ẹni arán sí ọ ní èmi ni tó lódùmarè ń jẹ́ kádàrá tààràtà. àṣé bí gbogbo nǹkan bá dákẹ́ rọ́rọ́ lórí kádàrá ni àṣé bá a bá ń gbọ́ pì kádàrá ní ń wọlé bá a bá ń gbáriwo ọjà níbì kan olúwa ọba ló fún wọn láriwo pa èmi ni tó lódùmarè ń jẹ́ ó lágbára púpọ̀ nínú ìṣẹ̀lẹ̀. èmi ni tó fi ń dórúkọ láti pilẹ̀ṣẹ̀ wá ohun tó túmọ̀ sí rèé ká wí fún kó wá ó ń wí fún wa pé dájúdájú òun nìkan la ṣe burúkú ṣe rere òun sì lẹ́ni ìpìlẹ̀ àtẹ́ni ìkẹyìn. ó ní bólówó bá lówó ẹ má rò pé lásán ni kò sẹ́ni tó lè fún yàn lówó iṣẹ́ mi ni èmi ni kò sẹ́ni tó lè ta àyàn lóṣù tí mo bá pé kì í ṣòtòṣì. èmi ni bẹ́ẹ̀ bá lóṣù tó yọ èmi ni òòrùn ò lè ràn lásán iṣẹ́ ọwọ́ mi lòjò àtọ̀dá ẹ̀rọ̀nù ṣiṣẹ́ ọwọ́ mi èmi lọ́ba tí ń ṣọyẹ́ tí ń ṣoru èmi náà lẹni àdìtú ọba tó dá sánmà tó dálẹ̀ pẹ̀pẹ̀. èmi ni bí mo ṣe ṣẹ̀dá kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ lé kó wá lórí ẹni tó lè yípo òdì láyé ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ohun tí mo kọ́ mọ́ kádùkú ni kò sì sẹ́ni tó lè gbà mí nímọ̀ràn. bí mo bá fẹ́ mo lè gbé ọ sókè làálàá ẹni tó bá wù mí lè mí dá lọ́lá bí mo bá tún fẹ́ mo tún lè rẹ̀ ọ́ sílẹ̀ kò ní mí lára. èmi ni ẹ pè níjọ́ tí mo bá gbé wàhálà dé ẹ yé pariwo ẹlòmíì. èmi ni àṣàkẹ́ ọba tí kẹ́yìn dé góńgó débi tó nítọ̀wọ́ òfẹ́ lọ́ládé dájúdájú alárànṣe ìgbà gbogbo ni mí lọ́jọ́kọ́jọ́ níbikíbi èmi náà ní gbogbo ìbùkún gbogbo àdánwò. báyé bá ń dá afẹ́ nìkan èmi ni ẹni ayé bá gbóná fún iṣẹ́ tí mo ṣe ni bí mo bá fẹ́ mo lè ṣèyàn lólówó ó lè jẹ́ tálíkà nípa àlàáfíà ara mo sì lè ṣìkẹ́ ọmọ fẹ́lòmí ìkílẹ̀ ogún kó wá fún wọn lóúnjẹ òòjọ́ sí. èmi ni èmi lè ní ṣeun tó bá wù mí bó o ṣeun tó bá wù ọ́ àbùkù ni wọ́n ń wá jẹ́ kó yé ọ wípé èmi nìkan ṣoṣo lẹni tí jẹ́ olúwa èmi náà ni èmi ni gbogbo àràmàǹdà gbogbo oyè gbogbo ìmọ̀. èmi ni gbogbo ìbẹ̀rù gbogbo àpọ́nlé gbogbo súnà gbogbo ẹ̀tọ́ gbogbo kísà gbogbo ìyanu èmi sì ni gbogbo ẹ̀mú gbogbo àbídùn. èmi ni ìpàṣípààrọ̀ àti kíkúrégé iṣẹ́ tí mo ṣe ni èmi nìkan ní gbogbo èròǹgbà gbogbo àbá gbogbo ẹ̀mí kíkùn gbogbo ẹ̀mí kúkúrú gbogbo ìkápá àti gbogbo agbára èmi sì ní gbogbo ìyàtọ̀ gbogbo àtakò. ẹ̀yin ọmọ aráyé ṣé ẹ sì ń gbọ́ tó lódùmarè ń wí ṣé gbogbo tó ń wíwọ̀n yìí ò kọ́kọ́ wá lọ́gbọ́n ohun tí ń bẹ nínú kùránì ni mo borí bọ́ sí wẹ́wẹ́ ká jẹ́ kó máa yé wa olúwa ló ròyìn ara rẹ̀ nínú bíbélì bẹ́ẹ̀. èmi ni tí mò ń wí bóyá Láńrè Adépọ̀jù lẹ́tí ẹ̀ pé kí ni láárí èmi ènìyàn kan lásán níwájú olúwa mi la tórúkọ bẹ́ẹ̀ jẹ́ ta ló lè tórúkọ rẹ̀ kó mọ́ kàbù. olúwa tí mò ń ròyìn rẹ̀ fún kó wá ká jẹ́ kó yé wa pé àṣeyọ̀wù ní jẹ́ bó bá gbé bí tí ń ṣe dé nígbà tí ìyàmọ̀ mẹ́rú lásán jọba lórí alágbára adániwáyé sì lè wò sùnkùn kó gbọ́mọ tálákà sípò. ṣé bẹ́ẹ̀ rí abọ̀rìṣà tó ń lówó láyé ẹ ti fojú rí àwọn òjíṣẹ́ tójú ń pọ́n ohun tó lódùmarè fẹ́ kí kó wá ó jẹ́ ló jẹ́ bó bá fẹ́ ó lè gbọ́mọ mẹ̀kúnnù dìde lólówó bó bá tún fẹ́ àtúnṣe ọmọ olówó daṣẹ́gi gbogbo àkóso kádàrá pátá ọwọ́ rẹ̀ ló wà. òun nìkan ṣoṣo ló ní kájọ máa pè bí ṣòro bá dé ó tún wá fi Gúrú Màhárájì ránṣẹ́ sáyé Gúrú dé ó ní bẹ́ẹ̀ bá níṣòro òun ni ẹ ké sí ó ní ẹ̀sìn mi ké polúwa ó ní bẹ́ẹ̀ bá ti lanu sọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé Gúrú Màhárájì gbà mí gbogbo ohun tẹ́ ẹ bá ń fẹ́ gan-an lòun ó pèsè. ẹ̀yin olójú dúdú ayé ẹ sì ń sọ bẹ́ẹ̀ ní tòótọ́ ará orílẹ̀-èdè yìí ẹ gbọ́ bẹ́ẹ̀ ti gọ̀ tó nù ẹ̀yin amúmimúràwé tẹ́ ẹ fi Gúrú rọ́pò ọba òkè là ń bá wí ẹ ti kó sínú tàkúté èṣù. ẹ̀sìn tó bá wù kó wá ló lè sìn ní tòótọ́ ni ìgbàgbọ́ wá ní Gúrú àbí mùsùlùmí àbẹ́ ẹ ti gbọ́ròyìn lórí rédíò pé Gúrú gbàjọba lọ́wọ́ olúwa ni àṣìpa Ọ̀yọ́ ó ṣe mí léèmọ̀ bó ti ṣe jẹ́ pé Gúrú lẹ̀ ń sìn. bábájọ ẹ̀yin kùkù tẹ́ńbẹ́yàn ìmọ̀ràn ò lè wọ̀ yín létí mọ́ tó jẹ́ kí Samuel atọ́lọ̀ ó rà yín lẹ́rú ohun tí kádàrá wífẹ́ nìkọ̀ọ̀kan yín ló ń ṣe ìyà tí
ló jẹ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí gbé mi ṣépè nílé ìsìn. Ẹ̀yin kì í rántí kádàrá ni. Àwọn àjẹ́ tẹ́ ẹ rán níṣẹ́ àjẹ́ òtóṣẹ́ jẹ́. Àwo oṣó tẹ́ ẹ gbójúlé irọ́ ni yẹ̀yẹ́ nẹ́tù ní gbogbo ẹlẹ́gbẹ́ awo. Ẹyẹ àjẹ́ kòbòbò wọn kéékèèké láńrewájú òṣèjú kòlù. Abájọ tí gbogbo yín fi ń sá kíjokíjo. Kò ń bọ̀ náà mo fẹ́ lọ rèé tán lọ́ba awó fi ń sá lọ. Àtẹ́bọ̀ àtòògùn tẹ́ gbẹ́kẹ̀lé pàbó ló já sí. Ojú táwo àbí òtáwo. Kò sẹ́bọ̀ kò sóògùn tó lè yí kádàrá dànù. Gbogbo ọgbọ́n arọ́ pátá gbogbo ète ọ̀tẹ̀. Ìmọ̀ràn àbòsí yín àbá ìbínú pátá. Ohun tí jẹ́ kádàrá lẹ̀ ń bínú sí ewé ọdún ṣe jù bẹ́ẹ̀ lọ ẹran ló fi jẹ. Àní níjọ́ tọ́ba Olódùmarè fẹ́ dáyé. Ṣé Samuel asọ́lọ̀ ló bọ̀rọ̀ lọ? Èmi ni tó Olódùmarè ń jẹ́. Kí ni gbogbo ayé ń túmọ̀ rẹ̀ sí ná? Rírú torú wa lójú ni ò jẹ́ kéde wa ó yẹra wa. Èmi ni tó Olódùmarè ń jẹ́. Ohun gbogbo ló já sí jẹ́ kó yé ọ pé gbogbo ìṣẹ̀lẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀dá tó bá tọwọ́ ọmọ ẹ̀dá kú ṣe bí kádàrá ni. Àìsàn kan ní pọ́mọ ènìyàn láyé. Ọjọ́ òkú ní pẹ́lẹ̀ bí ẹ̀dá tí ń bọ́. Ṣebí ló ni wọ́n ń pa. Àdúrà ò lè táyé ọni tó bá fẹ́ burú ṣe. Ẹgbẹ̀rún èpè ò lè ṣèjàmbá fẹ́ni tó lúwa ọ̀bá gbé ṣépè. Bó bá jẹ́ pé ẹgbẹ́ ni ẹ̀bá ronú ẹ̀bá fàwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá kọ́gbọ́n. Kó wá ayé takọ-tabo pé kádàrá ò ṣeé dọ́gbọ́n sí. Ẹni akọ ikú iná fún odò kan ní ògbé lọ. Ẹni ọba mi bá ti dá ní ọ̀tá ara rẹ̀ kò ní retí ti gbọ́ wá sí ìgbàlà. Gbogbo oṣó ló ń fẹ́ tawó lọ́wọ́ níjọ́sí. Gbogbo àjẹ́ ló ń fẹ́ tawó lọ́wọ́ nílẹ̀ yìí. Adániwáyé ló mọ iye àbá oníkéwú tó pẹ́ kánrin lórí awọ. Gbogbo ewì tí láńrewájú mọ̀ ké lókè Ọbáfẹ́mi Òdépò. Gbogbo wa la sáré ní pápá yẹlẹ́nkú yẹlẹ́nkú. Gbogbo wa la rìn ní bèbè ọ̀nà yẹlẹ́nkú yẹlẹ́nkú. Kò sì sí nínú kádàrá. Kó bá Fẹ́mi Awólọ́wọ̀ ó jà rẹ kó tó lọ. Gbogbo adáhùn ṣe èmi ọ̀gbà yìí gbọ́ mọ́ ọba Yárábì ni mo gbàgbọ́. Ẹ̀sìn mi mú kádàrá ṣàwàdà. Àṣé dájúdájú irọ́ ni gbogbo wòlíì rí níjọ́sí. Tí wọ́n lọ bá Fẹ́mi ni wọ́n rí nípò pé Ṣàgàrí kọ́. Agbárí lásán ni wọ́n fi sọ̀rọ̀. Pé bó bá ṣe èsì wọlé kí kó wá wí pé ṣe bí mo ti sọ. Ojú ti gbogbo àwọn abọ̀rìṣà tó lérí. Ojú ti gbogbo wòlíì èké gbogbo ẹlẹ́gbẹ́ awo làbùkù kàn. Irọ́ wọn ò gbọ́dọ̀ tà mọ́. Fútẹ́fútẹ́ ni kádàrá ń dárọ̀ wọn. Ànángá tí Ṣéhù tó bá tún pera rẹ̀ ní nǹkan kan níwájú Olúwa. Ẹ̀yin àbá àjomidòkè kílẹ̀ fi kádàrá pè. Gbogbo yàtí tẹ́ ẹ ké sáfẹ́fẹ́. Gbogbo tàbátì àdá tẹ́ ẹ fọwọ́ ìbolẹ̀ níjọ́sí. Ẹ tanra ayé jẹ títí tí ẹ kéyà àti ìparun lérí ojúkú. Ojúkú tó gbin igi ọ̀tẹ̀ òpá. Iye ẹni tí kádàrá tàjàmbá fún ni wọ́n kú sínú ogun Biafra. Bó bá wá jẹ́ pa àgbọ́n ni. Àbátírẹ́ ni tí ó dìtẹ̀. Wípé wọn gbàjọba Babangida mọ́. Ọpẹ́ táráyé ti fẹ́ pa Babangida kò ṣeé pa ni. Ìgbà tọ́jọ́ ọkú ààrẹ ọ̀bá pé ọwọ́ akẹni tí ó gbẹ̀mí ẹ̀. Ẹni tó bá sọ pé òun ni ò jẹ́ kọ́wọ́ ayé ó tẹ Babangida. Agbárí ló kàn ń lò. Òun gan ọmọ ogun àìkú bíkú bá dé. Ọba Yárábì ló lè yọni lọ́jọ́ ewu. Olúwa mi bá fẹ́ bínú ọlọ́pàá ló lè dúró ní àbí sọ́jà. Bọ́jọ́ ọkú ọmọ ènìyàn bá pé ikú tí pẹ̀dá òsì. Bọ́jọ́ ọkú bá pé kò sólùrànlọ́wọ́. Ìgbà tọ́jọ́ ọkú ẹ̀sìn pé fún Samuel tó lọ́gbọ̀nà ọ̀run lọ. Àgbáríjọ ọmọ ogun ènìyàn dúdú ṣeéṣeéṣe pé bóyá wọ́n lè dáàbò bò bí wọ́n ti dọ́gbọ́n tó kádàrá ó gbà. Ṣé bẹ́ẹ̀ rọ́gbọ́n tí Saddam Hussein ń dá níjọ́sí? Lọ́jọ́ tó gbógun ká Kuwait mọ́lé. Bó fẹ́ sọ wọ́n dára ilẹ̀ Iraki tó ṣe pé kádàrá ó gbà fún ni. Àwọn alágbára ilẹ̀ àgbáyé torí ẹ̀ wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n gbógun sí Saddam. Ìgbà tọ́jọ́ òkú Saddam ò sì pé ń kọ́. Lásán ni wọ́n rọ́ná lérí Iraki. Ọ̀tọ̀ láàyè tí iná ń bọ́ sí. Iná ọ̀dọ́dọ̀ ẹni tí wọ́n fẹ́ fi iná pa. Bọ́jọ́ òkú Saddam ọba pé ká máa wẹ ẹni tí ó gbẹ̀mí ẹ̀. Awóyẹmí tó kúkú mọ́tò nílé Ifẹ̀. Òun ni wọ́n fi joyè Oṣoògùn. Ògún ló ń bọ nígbà tó wà láyé. Olórí abọ rẹ̀ tó ń ṣètùtù ọlọ́jọ́ gan-an ni. Ògún ló pẹni tó ń bọ̀gún kò tán bí ẹni bá relé Ifẹ̀ kó béèrè. Lọ́jọ́ táwóyẹmí kú ẹnu Olúbùṣe wọ wòwò. Oṣoògùn tí ń bẹ́ ajá sórí Ògún. Ọwọ́ akúkú mọ́tò ọkà ti sọ fáráyé. Ojú wa ti gbogbo aṣẹbọ. Gbogbo ẹ̀yin abọ̀rìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá pátá orí burúkú lẹ fi ṣàǹkó. Ẹ̀yin akídanidání ayé. Sẹ́yìn lẹ́sọ̀ ògùn Fábíọ́lá kó tó lówó. Ẹ jẹ́ ká jọ fún bàbá àfáà tó bá ń lérí
tó bá ń sọ pé bábíọ́lá òfin tàwọn ṣe owó Abíọ́lá lè parun dìgbòlugi àbá àwo ni wèrè tó kéwú tán tó tún fi kádàrá ṣẹ̀fẹ̀. ṣebí Abíọ́lá kì í ṣọmọ ìdílé ọlọ́lá ọlá ti ṣe bẹ̀rẹ̀ lórí káṣí máa wò ó níjọ́ tó ládé àníta ní akíndìndìrìn tó sọ pé kádàrá ò lè ṣẹ lórí ẹni níjọ́ tó lùwà mi fẹ́ fowó dámọ̀ ṣúùdì lọ́lá ta lọ́ba tí ń pín kádàrá fọ̀rọ̀ lọ. ẹ wo gbogbo nǹkan tí bàbá wa Ọlárẹ̀wájú kà sílẹ̀ yìí ẹ dákun ẹ má bínú pé mo máa ń fi ọ̀rọ̀ bàbá wa Ọlárẹ̀wájú ṣe àkàwé nítorí pé wọ́n ti sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n sẹ́yìn ẹ wo ohun tẹ́ ẹ gbọ́ yẹn ẹ wo ọdún tí wọ́n ti ṣe sẹ́yìn ti pẹ́ ẹ dákun torí Ọlọ́run kádàrá lẹ gbọ́ yẹn kádàrá yẹn ṣé èmi ni mo ní àbí wọ ṣé kádàrá yẹn èmi ni mo lè dictate rẹ̀ ni àbí wọ àbọ́lọ́hún ẹ wo àwọn ọ̀rọ̀ tán ta mọ́ra wọn yẹn ẹ wo àwọn ọ̀rọ̀ tán ta mọ́ra wọn yẹn ẹ wo àwọn ọ̀rọ̀ tán ta mọ́ra wọn yẹn ẹni tí ò ní di ọ̀la tó ń dóṣù mẹ́fà kọ́lọ̀ Olódùmarè kó má ṣe gbogbo wa ní ẹni tí kò ní di ọ̀la tó ń dóṣù mẹ́fà mo bẹ̀ Ọlọ́run kọ́lọ̀ Olódùmarè ó ṣe gbogbo wa ní ẹni tó jẹ́ wípé gbogbo ilé ayé ẹ̀ ire ọmọ Yorùbá ni ọmọ fi wá. ẹ jọ̀ọ́ mo tó bẹ̀ wá lẹ́ẹ̀kan sí àtiwọ́ tó jẹ́ pé Chief Sunday Igboho ló ń tẹ̀lé àti ìwọ tó jẹ́ pé torí bàbá Akíntóyè ló ń tẹ̀lé ó ṣe ń torí Sunday Igboho ó ṣe ń torí bàbá Akíntóyè ó ń ṣe ń torí tiẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ni ẹ̀yin tí ẹ tẹ̀lé Onítìrí ẹ ṣe nítorí Onítìrí ẹ ń ṣe nítorí ọmọ yín àti ẹ̀yin ni kí ló wá yẹ kó dìjà nínú ẹ̀ kí ló yẹ kó dìjà nínú ẹ̀ ẹni tí ó lídì president Yoruba World Congress wọ́n máa ń sọ̀rọ̀ kan fún mi tó bá jẹ́ pé kì í ṣe pé wọ́n ń sọ repeatedly ni mo lè má kàkó mo lè pe ẹnu dídùn lásán ni wọn ò fọ́ọ̀sì mi láti darapọ̀ mọ́ wọn èrò ọkàn wa ṣọ̀kan ni mo fi darapọ̀ mọ́ wọn ò fọ́ọ̀sì mi rárá wọ́n wá máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n ní kì í ṣe wípé ibi táwọn ń ṣàkóso ẹ̀ yẹn orúkọ àwọn kọ́ orúkọ gbogbo èèyàn tó so wọ́pọ̀ níbẹ̀ ni that is why tẹ́ fi rí pé àwọn òkè máa ń lo èmi torí wọ́n mọ̀ wípé àdánìkan pèrò oníbàyẹ̀ ẹ̀sùn torí kò ní mọ̀ pé àìdá ni wọ́n nígbàgbọ́ nínú ìmọ̀ràn nínú kó o mú tiẹ̀ wá kémi mú tèmi wá ẹ jẹ́ kí gbogbo wa náà nígbàgbọ́ nínú ẹ̀ gbogbo gúrùpù kọ̀ọ̀kan tó bá wá gbé ọ̀rọ̀ òmìnira Yorùbá yìí lọ́wọ́ ẹ má jẹ́ àríra wa bí ọ̀tá ẹ ń jẹ́ káyé kó sí wa láàrin inú mi ti ẹ̀ dùn pé mo fi Ọlọ́run Lédùmarè ṣẹlẹ́rìí ẹ ti ń gbà o torí tí kì bá ṣe pé ẹ ti ń gba irú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn tí irú wa yìí náà ń sọ àtàwọn ẹlòmíín wọ́n mọ iye ebú tí màá ti gbà wọ́n mọ iye àwọn èèyàn tí ó ti ẹlòmíín àti búlọ̀kù mi ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wàláì mi ò tí ì rí ẹyọ ẹnìkan kó búlọ̀kù mi kí n má ro ń bá sọ̀rọ̀ mọ́ mi ò tí ì rí tó túmọ̀ sí pé ẹ sì tó nígbàgbọ́ nínú ọjọ́ ọ̀la tí ń bọ̀ yìí nìyẹn wọ́n ní inú bàbá wa Odùduwà ò dùn nípa bí ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá ṣe ń já sí wọ́n ní wọ́n rí bàbá wa lójú àlá wọ́n ní wọ́n fi ọwọ́ lẹ́rán lálẹ́dẹ̀ ọ̀run ni ẹ dákun ta lọ́mọ rẹ̀ ó máa sọ̀tẹ̀ láyé tínú rẹ̀ ó dùn. ọmọ Odùduwà bá a ti léèyàn tó kí ló ń ṣe wá tí òjá sọ̀rẹ́ tó fi jẹ́ pé ń ṣe là ń sáátá àwọn olórí
wa kò dáa ká lè máa sọ̀rọ̀ àbùkù sẹ́ni ó bá wà lókè. ọmọ Odùduwà kálẹ́ni tó gòkè tán ká máa sọ láìsí ẹ̀ ká fẹ́ kó jábọ́ ẹ jẹ́ ká wí fúnra wa àṣà tí ò dáa ni ọ̀tọ̀ọ̀tọ̀ èyí lànà gbìn kí la rí gbà nínú ọ̀tẹ̀. níjọ́ tí Mọdákẹ́kẹ́ àti Tẹ̀tí ń bára wọn gbé pọ̀ wọn òjìjà àdárí níjọ́ tí olóṣèlú kó sí wọn láàrin ìjà rẹpẹtẹ ni wọ́n bá ń dáná sunlé ara wọn túná sí ni Yorùbá ṣe láàrin wọn ńlẹ̀dẹ̀ èèyàn bá ta sílẹ̀ nífẹ̀ẹ́. ọ̀rọ̀ ogun bá ìbájí lójútùú ọ̀sẹ̀ òjẹ́ abájọ tó Oòduà àti ń bínú pé kákúkú máa ń mọ́ṣèlú bọ̀rọ̀ gbogbo ohun burúkú ni ọ̀rọ̀ ìwé ilé òtóhun tí ń díjà álẹ̀. ọmọ Odùduwà kí ló dé tó fi jẹ́ pé láì sí ara wa là ń sọ káró lówó ká sọ kó lè lójà kó tó lówó ká pé kó ní lágbájá tà kó tó dé èèyàn gidi ìwọ náà ò ṣe ta pàǹtí kó o lè bá a lọ́rọ̀. ṣé rí ẹ̀yin ọmọ ìyá mi ṣé rí tí a bá ń bá èké rìn tàbí bá bá ń bá èké sọ̀rọ̀ pọ̀ nígbà tí èèyàn ń bá èṣù jẹun pọ̀ lọ́mọ rí wàláì bí ìgbà tí èèyàn ń bá èṣù jẹun pọ̀ bẹ́ẹ̀ lórí. ṣé rí ìwà èké ìwà ọ̀dàlẹ̀ ìwà ta ni ó mú mi ẹ jẹ́ ká yọ kúrò lọ́rùn wa. n tó kọjá lọ ní Dìsẹ́mbà yìí ó yẹ kó kọ́ tẹrú tọmọ lọ́gbọ́n ni. ohun apá mi ò tó ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ fà wálẹ̀ ṣe rí i pé bó ṣe jẹ́ òwe gidi ń bò mí bẹ́ẹ̀ ló túmọ̀ sí òwe burúkú ń bò mí because ẹni tó ń wo mọ́ngòrò lókè tọwọ́ rẹ̀ ò tó ó lè fi gọ̀gọ̀ fà á ẹni tó ń wo obì lókè tí ò lè já tọwọ́ ẹ̀ ò tó láti ká ó lè já ṣùgbọ́n ẹlòmíì ṣé àwa lè sọ pé kéèyàn rí ilé oyin tàbí ilé agbọ́n lókè kó fi gọ̀gọ̀ fà wálẹ̀ ṣé rí gbogbo ohun tó bá ti ní negative positive ẹ̀ wà gbogbo nǹkan tẹ́ ẹ bá ti rí positive ó ní negative tiẹ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwa ara wa ẹ má jẹ́ á tètè máa take decision wípé wọ́n ti dalẹ̀ wọ́n ti gbowó àwọn èèyàn tá a ti lé dànù ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a lé dànù yìí làwọn tó lè ṣe wá láǹfààní ṣé níbi ọdún bíi oṣù mẹ́fà oṣù méje oṣù mẹ́jọ sẹ́yìn ìyẹn lè ever believe pé ẹnìkan lè máa bú Ìgbòho ǹjẹ́ lè ever think pé ẹnìkan lè máa bú Ìyá Onítìrì ǹjẹ́ lè ever believe pé ẹnìkan lè máa bú professor wa ẹ wo nǹkan ẹ wo wọ́n so create problem sáàrin wa nínú gbogbo ohun tó kọjá lọ ó mú wa rí wípé òkè sáàrin lágbájá àti lágbájá ọ̀dà ni ṣé lágbájá àti lágbájá ò kì í sọ̀rọ̀ ni ṣùgbọ́n gbogbo nǹkan yẹn ló yẹ ká ti ṣàkíyèsí láti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní tá à ń wá ọ̀tọ̀ ní tá a gbé dání ní tá a gbé dání yẹn kò dẹ̀ lè jẹ́ àrìnà ríbi tá à ń lọ ní tá a gbé dání tó jẹ́ ọ̀tọ̀ yẹn lórí owó tá a gbé dání yẹn kò jẹ́ ká àrìnà ríbi tá à ń lọ ṣe wá rí àwọn èèyàn náà tá à ń praise àwọn èèyàn tá à ń praise bí praise yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ kó wọ orí òun ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ kó wọ orí òun so ìgbà tí n bá ti praise ẹ lénìí tí n bá ń bú Olúbàdàn lọ́la ò ní lè dá mi lẹ́kun torí rí pé mo lóyà sí wọ ṣùgbọ́n tí irú èèyàn tí n bá ti lè rò wípé ọmọ tó lóyà lè ṣe mí ó ṣe máa lè bú irú bàbá yìí lágbájá ṣé orí rẹ ò dàrú irú ọ̀rọ̀ wo nìyẹn wàláì ó dá mi lójú gbangba pé tí Chief Sunday Igboho bá sọrú ẹ̀ fún yàn onítọ̀hún ò ní repeat nǹkan tí ó torí ẹ̀ sọ fún wọn bí bàbá Akíntóyè bá sọrú ẹ̀ fún yàn onítọ̀hún ò ní repeat nǹkan tán ní kó mọ̀ ṣe má Ìyá Onítìrì tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ gan ṣe tọ́pọ̀lọpọ̀ wa tá à ń bá wọn jà tá à ń ṣe gbá tá à ń ṣàwẹ̀ tí irú wọn náà bá sọrú ẹ̀ fáwọn èèyàn
ẹni tí wọ́n bá sọ fún ó dá mi lójú pé kò ní kò ní lè ṣe nǹkan tí wọ́n ní kọ́ mọ̀ sí yẹn torí pé ipò aṣíwájú la Ọlọ́run ti tò yín síbẹ̀ kò gbé èèyàn fẹ́ o ó kọ́ o so máa ní lórí ìjàngbara pé àwọn Yorùbá nation so máa ní ti Sunday báwo ni wà ní ti Sunday Igboho báwo bó tilẹ̀ jẹ́ pé láàárọ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ Chief Sunday Igboho ọ̀rọ̀ Yorùbá nation kọ́ ló gbé dání o kò gbọ́dọ̀ Yorùbá nation dání o ní tí Chief Sunday Igboho gbé dání nígbà yẹn ni wípé òun ọmọ gbèjà àwọn ọmọ ìyá òun nígbà kí Fúlàní ó pa wọ́n mọ́ ó tán àwa ọmọ Yorùbá yìí náà lára bọ̀ lọ́rùn tá a dé pa mọ́ ọrùn ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation bọ̀ ẹ tó wo nǹkan ẹ wo bàbá Professor Akintoye àti vice wọn ẹ wo ń tá a fẹnu dálẹ̀ láàrin wọn ẹ wo ń tá a fẹnu dálẹ̀ láàrin bàbá Akintoye àti Chief Sunday Igboho nítorí pé kò sí caution kankan ní láti any angle caution ò sí kálukú kan believe pé òun ṣètò òun ni ṣe rí ìdí tí ẹ fi rí i pé ọkàn mi fà sí ọ̀dọ̀ àwọn Yorùbá World Congress nìyẹn wọn ò bú èébú wọn tún wá ń jẹ́ kí àwọn èèyàn ṣe ìfọ̀rọ̀wérọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ ẹ̀ ìwọ mọ̀ bí tèmi ń lọ èmi mọ̀ bí tó ń lọ ṣe rí agitator òmìnira ọmọ Yorùbá èmi ò fẹ́ kó wá rúdurùdu bá a ṣe ṣe sẹ́yìn mọ́ tá a bá wá fẹ́ kó wá rúdurùdu ó yẹ ká kọ́gbọ́n nú àwọn mistakes wa ẹnìkan ní ṣé àwọn ọba tá à ń bú táwọn ìjòyè tá à ń bú ṣé ni òjì àárí Yorùbá nation gbà ok ẹ jẹ́ kí n tún sọ pé àwọn ọba tá à ń bú àwọn ìjòyè tá à ń bú àwọn politician tá à ń bú ẹ jẹ́ kí n tún sọ pé nǹkan ni òjì àárí Yorùbá nation gbà so àwọn tá a wá ń bú yẹn kí ló jẹ́ ká rí gbà ẹ sọ fún mi tó bá jẹ́ pé kì í ṣe àwọn tá à ń bú yẹn ni òjì àárí Yorùbá nation wá gbà ok èébú tá à ń bú wọn yẹn kí ló san fún wa ẹnìkan pè mí ó ní tó ń bí àwọn nínú lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ní wípé òun ló fọ́ọ̀sì àwọn káwọn dìbò fún Buhari bó tilẹ̀ jẹ́ pé nítorí pé ó lo the word force mo ti mọ̀ pé pòrọ̀ ni torí pé bí bàbá mi bá wà láyé ń sìn ibi tí mo dàgbà dé kò lè dictate ibi tí mo ń lọ fún mi ìgbà tí kì í ṣe pé àwọn ni wọ́n máa mú ọwọ́ mi láti fi tẹ kínní but èmi náà wá béèrè question lọ́wọ́ wọn mo ní ìyá inú mi dùn sí tẹ sọ yẹn ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ṣé Aṣíwájú Bọ́lá Ahmed tó ń lò fa Ọbásanjọ́ kalẹ̀ wọ́n ní rárá àwọn tí wọ́n fa Ọbásanjọ́ kalẹ̀ ìyàwó lẹ fi jẹ wọ́n àbọ̀ Ọbásanjọ́ ṣe dáadáa fún wa ni ṣé tó bá jẹ́ pé Ọbásanjọ́ ó ṣe dáadáa ṣé n tá à ń wálé ní òní lọ́sẹ̀ kásẹ̀ máa wà nígbà tí wọ́n ní gbogbo agbára láti gbà fún wa. Ó ní rárá ṣé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń lò fa president wa tó kú Yar'Adua tó ń lò fà sílẹ̀ wọ́n ló ń kọ́ lóòótọ́ Yar'Adua fẹ́ ṣe dáadáa nínú because tí ìyẹn bá lè jáde tó sọ wípé election tó gbé òun wọlé fraud ni ẹ ti mọ̀ pé ó lóòótọ́ pin wọ́n fẹ́ ṣe dáadáa but ikú ò jẹ́ kẹ́mi ẹ̀ gùn ṣùgbọ́n ya Ọlọ́run dẹ̀ fi ikú bo òun náà láṣìírí ni tọ́ra wà láàrin pé ó fẹ́ ṣe dáadáa nítorí fẹ́ ṣe ọkàn rẹ̀ ló wà Ọlọ́run nìkan ló dẹ̀ rí ọkàn mo ní ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló fà kalẹ̀ ó ní rárá ìgbà tí àjọ kan àwọn Niger Delta tí wọ́n gbé Jonathan sípò ṣé
bàbá wa Tinubu náà ló fa Jonathan kalẹ̀ wọ́n ní rárá o òun kọ́ ló fà kalẹ̀ ṣé Jonathan náà ṣe dáadáa ṣé tí Jonathan bá ṣe dáadáa ṣé n tà ń jà fún ìlónìí ṣé orí rẹ̀ la máa wà àbí eléyìí àwọn tá à ń kó dání lónìí yóò ti jẹ́ ṣíṣe tó jẹ́ pé nǹkan míì látún máa jà fún wọn lóun náà ṣe dáadáa bá tóun náà ṣe dáadáa ṣé báwọn kan ló fà wọn yẹn kalẹ̀ ṣé ẹ pa wọn ni ṣé ẹ ń bú wọn ni tẹ bá mọ̀ pé àwọn yẹn náà ò ṣe dáadáa tó ń tà fẹ́ ṣé ẹ ń bú àwọn tó fà wọn kalẹ̀ ń gbà yẹn sáwọn èèyàn kan kọ́ ni wọ́n fà wọn yẹn náà kalẹ̀ ni. ìyẹn ni mo fi yẹpẹrẹ ọ̀rọ̀ tí woman yẹn sọ bó tilẹ̀ jẹ́ pé ojú aganná gbé wá ṣé bí wọn fọ́ọ̀sì àwọn láti wọ́n fọ́ọ̀sì ìlú òyìnbó ló ń gbé o ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ wà ní Nàìjíríà olóde fọ́ọ̀sì yín ẹni tá à ń sọ yìí ó lè má dìbò rí láyé ẹ̀ ṣe rí tí nǹkan bá ti di pé ó ń di wàhálà díẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹni tí ò tiẹ̀ ṣe nǹkan kan rí á lò náà ṣe ìyẹn ló fi mú mi gbà pé bí òní kọ́lọ̀ lárí o tá a bá wá nígbàgbọ́ wípé bí òní kọ́ ni ọ̀lárí tá a dẹ̀ mọ̀ wípé odù tó dá ìwà yìí nìkan náà òun ló ṣe gbogbo wa tá a dẹ̀ gbọ́ wípé wọ́n ní wọ́n rí Odùduwà òun lójú àlá pé ó fọwọ́ lẹ́rán lálẹ́ dé ọ̀run ni àbí ta ló máa rẹ̀ ọ́ máa sọ̀tẹ̀ láyé tínú rẹ̀ ó dùn kẹ́ ẹ wá rántí pé àwọn òbí wa náà táwa gangan fúnra wa tán bí wa directly a máa ń ṣe sàráà fún wọn láti tù wọ́n nínú sàárè ṣùgbọ́n odù tó dá ìwà tó jẹ́ pé ló bí àwọn bàbá wa yẹn ọ̀rọ̀ ẹ̀ ò ní mìnì sí wa torí tọ́rọ̀ ẹ̀ bá ní mìnì sí wa ni ní tí wọ́n fi sọ pé òun fọwọ́ lẹ́rán yẹn ó yẹ ká wá kí omi ẹkún ojú wa kó ti sóòkì gbogbo aṣọ wa ṣe rí báyìí ṣe rí ebi tí o pé rà tí àwọn Yorùbá máa ń sọ èèyàn tó bá ń lo inú kan ó ní èèrà gbogbo ẹni tó bá ti ń lo inú kan ni wọ́n ń pè ní èèrà ṣùgbọ́n kí èèrà náà má gba abẹ́ ẹ̀bìtì kọjá kẹ́bìtì ọmọ bá wò pa tẹ́gbọ́ àwọn bàbá wa wọ́n ní ẹ̀bìtì pékú tíyetíye gbogbo tó bá kọjá lábẹ́ ẹ̀bìtì tó bá ti wóòlù mọ́lẹ̀ yóò kú ni so ìwọ dẹ̀ ní ìwọ tí tó ń lo inú kan ìwọ ni a fi ṣe ìwọ ni a lo èèrà fún tí wọn náà bá wá mọ̀ pé inú kan yẹn ló ń lò wọ́n rìn ní abẹ́ ẹ̀bìtì níbi tẹ́bìtì ó ti wó pa ọ́ èyí ọmọ Yorùbá ṣẹ́rí mi ní ṣe kíní gígùn mọ́ pending the time tí ìmọ̀ wa gbogbo wa máa jọ ṣọ̀kan mò ń wá Yorùbá mò ń wá Odùduwà Nation agitator tí yóò ní word tí àwọn èèyàn wà ní ward tí ward office á dẹ̀ máa wà mò ń wá Odùduwà agitation tí wọ́n máa ní local government chapter mò ń wá Odùduwà agitation tí wọ́n máa ní state chapter mò ń wá Odùduwà Nation tí wọ́n máa ní federal chapter federal chapter wa èmi ò rí nírí tí àwọn diaspora máa control ṣùgbọ́n nítorí pé ibi tí à ń rè ọ̀pọ̀lọpọ̀ yín ló mọ bẹ̀ ẹni tó bá sì mọ bí à ń rè ló yẹ ká jẹ́ ó kó wa lọ tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tẹ́ ń rí bígbà téèyàn ń fi ẹ̀jẹ̀ ara rẹ̀ wá ń tàn wáyé ni gbogbo ń tẹ́ ń rí pátápátá lè ná lórí ẹ̀ so bàbá wa jẹ́ wípé nínú àwọn national officer wa national officer wa tí mo sọ yìí kò ju ilẹ̀ Yorùbá lọ àwọn south west ní national body so
àwọn olóríire àwọn bàbá àwọn ìyá àwọn olóríire tí wọ́n wà ní diaspora à á coordinate nínú wọn tí wọ́n máa jọ jẹ́ national officer. Àwọn national officer wa yóò comprise someone from Lagos, someone from Ogun, someone from Ọ̀yọ́, someone from Ekiti, someone from Odo, someone from Ọ̀ṣun, someone from Kwara, àti àwọn ìlú míì tó ráwọn ìlú míì náà tó wà tẹ́jọ́ ọmọ Yorùbá, àwọn Kàbà nǹkan Òkun, àwọn èèyàn bẹ́yẹn rẹpẹtẹ tó jẹ́ ọmọ Yorùbá, even àwọn tápà kan nígbàgbọ́ pọ̀ ọmọ Yorùbá láwọn. So àwa draw àwọn ọ́fíìsà yẹn a ní fi sí ẹrù ẹnìkan mọ́ nípa máa lè bú ẹnìyẹn. Ṣé wàá rí bí ìgbìmọ̀ bá wà, tí national ìgbìmọ̀ wà, tí state ìgbìmọ̀ wà, tí local government ìgbìmọ̀ wà, tí world ìgbìmọ̀ wà, a ní rí ẹnìkan bú bá a ṣe ń bú àwọn bàbá yẹn mọ́. Nítorí wípé tí a bá náwó sí ọ̀nà kan, gbogbo àwọn executive yẹn ni wọ́n padà jọ jókòó jíròrò lórí ẹ̀ pé ẹjẹ́ anáyé báyìí síbi báyìí. Nígbà tí wọ́n wá jọ jókòó jíròrò tí wọ́n jọ sọ ní national, ìgbà tí kálukú àwọn state officer tí wọ́n join wọn jọ sọ̀rọ̀ yẹn, tí wọ́n bá padà wá sí state tiwọn, wọ́n jẹ́ kí state ó mọ̀, state ó jẹ́ kí local government ó mọ̀, local government ó jẹ́ kí ward ó mọ̀. This time around mo ń wá agitator Odùduwà nation tí ó máa ní fọ́ọ̀mù tó máa fíìlì fọ́ọ̀mù fún wa, tí fọ́ọ̀mù yẹn wà láti ward tó o bá ti o lè jẹ́ local government person tó o bá ti ní ward ẹni ó ti bẹ̀rẹ̀, ward rẹ ló ti bẹ̀rẹ̀ kó tó lè bá wọn ní local government. So àwọn nǹkan tèmi ń wá nìyẹn, mo ń wá situation pé okay, o ti kọ́ bọ̀wé fún wa fún orúkọ tá a bá tún pè, bó tilẹ̀ jẹ́ wípé èèyàn mi kan alálùbáríkà ó sọ fún mi wípé Sokoti, Yorùbá ni wá, mo ní bẹ́ẹ̀ ni, nation ni là ń wá, mo ní bẹ́ẹ̀ ni, ó ní kò sí tó burú nínú Yorùbá nation, bá a ṣe operate ẹ̀ ni. So tó túmọ̀ sí pé bá wá jẹ́ pé Yorùbá nation yìí náà là á máa padà lọ á ti fọ́ tí ó mọ̀ gbogbo ìdọ̀tí tí àwọn èèyàn fi rẹ́ lára, á ti fọ́ tí ó mọ̀ tán pátápátá, á ti fọ́ gbogbo ìdọ̀tí yẹn pátápátá tí ó mọ̀. So mo wá bẹ̀ yín lórúkọ Ọlọ́run, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ má jẹ́ ká fìjà ṣe mọ́. Ẹ wo rally tí mo sọ pé a fẹ́ ṣe ní on the 26 ní Mọ̀pó, tí Yorùbá World Congress fẹ́ ṣe. Èmi ń jẹ́ kó yé yín wípé kì í ṣe rally Yorùbá World Congress la fẹ́ ṣe o. Rally tí a fẹ́ fi dá àwa ọmọ Odùduwà mọ̀, tá a fi kóra wa jọ ó ní o. Orúkọ lásán ni Yorùbá World Congress. Àwa tá a wà nú ẹ̀ ní ọmọ Yorùbá. Tí mò ń try láti sọ ni wípé ìwọ tó bá believe pé ọ̀dọ̀ bàbá Akíntóyè mo wà, ọ̀dọ̀ bàbá Ìgbòho ni mo wà, ọ̀dọ̀ ìyá Onítìrí ni mo wà, kò sí nǹkan kan tó bá ẹ from coming to that rally. Kò sí nǹkan tó bá ẹ. Ṣé rí ẹni tẹ́ rí pàwọ́ à ń tẹ̀lé yẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwa ń dictate ń tà ń fẹ́ fún ni. Tá a bá dẹ̀ wí lónìí, àní lè sọ lọ́la. So tá a bá wá kàn jẹ́ pé a kàn wí, a kàn ń fi ẹ̀tọ́ wa pé ń tá a fẹ́ nì à ń fi hàn, tọ́lọ́ ń bá wa tiẹ̀ wá ní kó débẹ̀ náà. Tí a dẹ̀ tẹ̀lé tó dẹ̀ ní feelings pé a tẹ̀lé òun, ṣé bí n tó kó bá wa lọ́dọ̀ Ọbásanjọ́ nìyẹn. Ẹjọ́ ìṣẹ́jú ara ẹni náà ká mọ̀ dá. Ó kàn jẹ́ wípé àwọn ọmọ Ọlọ́run ni, tó bá ṣe pé wọ́n mọ Ọlọ́run, wọn ní kàkún pé nítorí pé Yorùbá wọn tẹ̀lé àwọn, torí pé wọ́n á wá wò wípé Yorùbá ò tẹ̀lé àwọn nígbà tí Ọlọ́run
fi sí àwọn kan lẹ́mìí láti wá mú àwọn jáde nínú ọgbà ẹ̀wọ̀n pé káwọn wá ṣe olórí orílẹ̀-èdè yìí náà. Yorùbá ò tẹ̀lé àwọn púpọ̀, kì í ṣe pé gbogbo Yorùbá náà ní ò tẹ̀lé wọn, Yorùbá ò tẹ̀lé àwọn púpọ̀ but àwọn wọlé náà. So tó bá jẹ́ pé wọ́n lè dá ìyẹn rò wọn bá ti ṣe gbogbo tí wọ́n ṣe fún wa. Now àwọn ni wọ́n wá advice lénìí. Àwọn nǹkan tó ń bí wa nínú lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ nìyẹn. Ẹ̀yin lẹ ń advice lónìí, ẹ̀yin tẹ́ ń advice lónìí, ẹ ti lo ọdún 8 lórí ipò lórí orílẹ̀-èdè yìí. Ọdún 8 tẹ́ wá lò yẹn, ṣé ọdún 8 is not enough fún yín láti tún àwọn nǹkan tẹ́ ẹ rí pó bàjẹ́ ṣe tàbí láti tún àwọn nǹkan tẹ́ ń tọ́ka sí lónìí ṣe? Èèyàn kì í ṣe é tán, ṣùgbọ́n a mọ̀ pé èyí ti bẹ̀rẹ̀ rẹ̀, a mọ̀ pé ìgbà tí Ọbásanjọ́ bẹ̀rẹ̀ rẹ̀ o, ìgbà tí Lágbádá débẹ̀ ó yẹ kó kárí ẹ̀ ọ̀pù ni, ṣùgbọ́n ibi tí Ọbásanjọ́ fi sí ibẹ̀ náà ló wà. àmọ́ yìnyín nísìn gbogbo alámọ̀ pé ọ̀nà Badagry Fáṣọlá ló dọ́wọ́lé, Fáṣọlá ló bẹ̀rẹ̀. Ìgbà tẹ́ni tó débẹ̀ lẹ́yìn Fáṣọlá tí ò dá sí ọ̀rọ̀ yẹn là ń sọ lónìí, ṣùgbọ́n mo mọ̀ pé ẹni tó wà ń bẹ̀ sìn wọ́n ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀. So kò sí àṣegbè, gbogbo nǹkan àṣepamọ́ ni. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín, ẹ jẹ́ ká fira wa ṣọ̀kan. Tẹ́ bá tiẹ̀ ní gúrùpù kọ̀ọ̀kan tó kó yín jọ ń sìn, níwọ̀nba àgbà tó jẹ́ pé nǹkan ẹyọ kan lájọ ń roko mọ́, nǹkan yẹn náà ni pé ká rí òmìnira ilẹ̀ Yorùbá gbà whichever way, bóyá àrígbà in totality ni o, bóyá àrígbà as a region ni o. Tábàrígbà as a region, bóyá kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a fi di ọ̀rọ̀ ní regional yìí mú, torí pé ṣe rí 1/4 gbogbo effort wa lórí Yorùbá nation tó bá jẹ́ pé a lò lórí lórí regional government ni wàláhì a máa rí gbà. Torí àwọn èèyàn ò ní rí wa bí ọ̀dájú, wọn ò ní rí wa, wọn ò ní fi ọ̀rọ̀ selfishness kàn wá, wọn ò ní fi ẹ̀sùn selfishness kàn wá. Ṣùgbọ́n torí pé a fẹ́ gbà tán ni wọ́n fi ń wò bí wọ́n ṣe ń wò yẹn. Nǹkan tó sì dá mi lójú ni pé ṣé rí tá a bá rí regional gbà, gbogbo ń tá a ní káàkiri ilẹ̀ Yorùbá pátápátá àwa la máa dictate ẹ̀. Nígbà tí èsè wípé àní ọmọ Yorùbá tó qualify, a sì wá lọ mú ìlédè míì táwa fi head ibì kan ní region tiwa. Bó dẹ̀ jẹ́ pé àwa nìkan la máa ń ṣerú ẹ̀, àwọn èèyàn lo èèyàn tiwa ní region wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nínú region wọn náà. Ara nǹkan tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe síwájú tó ń jèrè ẹ̀ nílé lóko lélẹ́yìí náà. Ṣé ẹ̀yin nígbàgbọ́ wípé ó yẹ, ṣé ẹ̀yin nígbàgbọ́ pé àárín àwọn èèyàn kan tí ó jáde nílẹ̀ Ìgbò tí wọ́n sọ pé tàṣíwájú làwọn ṣe, tí wọ́n dẹ̀ ń sọ káàkiri because àwọn náà rí nǹkan tọ́ka sí. Báwo pé sáà rí nǹkan tọ́ka sí ni. Òun ló bẹ̀rẹ̀ ká máa lo Haúsá, ká máa lo Ìgbò nínú ìṣàkóso Lagos State now. Wọ́n sì ń ṣe é dè ní ẹwòye Haúsá, ẹwòye Ìgbò tí wọ́n wà ní political office. So àwọn èèyàn rí bí aládàáni kan jẹ́, ṣùgbọ́n àwa la wá ń bù. Ẹ ṣe jẹ́ àfi ilẹ̀ fún kádàrá. Èmi ò fọ́ọ̀sì ẹnì kankan. Ìwọ tó bá mọ̀ pé ò ní tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tó bá jóbi ló wù ọ́ láti tẹ̀lé. Ìwọ tó bá jẹ́ pé kì í ṣòbí ló wù ọ́, Àtíkù ló wù ọ́ láti tẹ̀lé. Ẹnì kankan ò lè dictate fún ọ torí adult ni ẹ. Ṣùgbọ́n èyí tó ń dùn mí jù, tó ń bà mí lọ́kàn jẹ́ jù ni pé a ṣe máa bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ta ní Yorùbá nation láfẹ́, tí kì í dẹ̀ ṣe mínísítà lọ́wọ́lọ́wọ́ báyìí, kò sí ní House of Rep, kò sí ní House of Senate, kò ní ministerial appointment.
òun la wá ń fi gbogbo ẹ̀ kanra mọ́. Ṣé ó lè dá ẹni yẹn control, ó lè dá ẹni tó ń ṣèjọba control ni? Ṣé tó bá control yẹn tí ò bá gbọ́, ṣé yóò pa ni àbí yóò lé lórí oyè? Àwa wíta ìwé ẹ̀yìn kan ní òun ló ní ẹ dìbò fún ọmọ fọwọ́ yín tẹ̀wé ni ẹnìkan kọ́ ló ní kẹ́ ẹ dìbò fáwọn yòókù náà ti ṣe olórí orílẹ̀-èdè síwájú ẹ̀. Ẹ má jẹ́ ká máa tanra wa jẹ náà, ẹ má jẹ́ ká máa tanra wa jẹ. Sẹ́rí, mo fẹ́ kẹjọ kẹtorí Ọlọ́run ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Èmi ò ní kí dandan kí gbogbo yín kó tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí mi àtàwọn kan ṣe tẹ̀lé yẹn. Ẹ̀yin náà ní ẹ free láti tẹ̀lé tó bá wù yín, ṣùgbọ́n ẹ má bú mọ́ náà. Òun nìkan náà lẹ bú ní London, ibi tó wá ní London òbí náà wà, ẹ bú òbí ẹ ṣépè fún ẹ lẹ́pọ̀ wọ́tà mọ́. Àtíkù wà, ẹ bú Àtíkù ẹ lẹ́pọ̀ wọ́tà má ti kú. Irú ẹ̀yin tẹ́ ṣe yẹn ẹ rò pé eré lẹ́ṣẹ̀ yẹn, ẹ̀dẹ̀ rìn jìnnà, ẹ̀dẹ̀ sọ̀kò sí agboolé àtìrandíran wa. Ṣé nǹkan dáadáa nìyẹn? Ẹ tiẹ̀ wá jẹ́ àgbàgbé lórí gbogbo tá a ti ṣe sẹ́yìn. Omi tuntun ti rú báyìí, ẹja tuntun tẹ̀ ti gbọ́dọ̀ ti wọnú ẹ̀ báyìí. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ara wa. Gbogbo àwa tí mo mọ̀ pé àwọn pàápàá jùlọ àwọn táwọn àndé diaspora, mo mọ̀ pé ó ń dùn yín gan. Mo dẹ̀ mọ nísì tó fi ń dùn yín. Torí tí gbogbo yín rún dànù yẹn tó bá jẹ́ inú àkáǹtì yín rẹ̀ ló wà ẹ mọ̀ ń tẹ́lẹ̀ fi ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ná lórí Yorùbá Nation wa yẹn ó tó dá lé iṣẹ́ lẹ̀, ó tó dá mọ̀lẹ́bí ẹ̀ 5-6 lókòwò. Mo sọ fún yín pé ẹyọ ẹnìkan sẹ́ndì 500,000 sí mi rí. Ẹyọ ẹnìkan ó sẹ́ndì 500,000 sí mi rí. Mo ní ẹnìkan tó jẹ́ wípé ó di ẹ̀mẹ́ta tó sẹ́ndì $200 sí mi. Láìpẹ́ ló tún sẹ́ndì 200,000 sí mi. Láìpẹ́ ó sẹ́ndì 200,000 sí mi sìn kò tí ju bí 5 days lọ. 200,000. Mo ní ẹnìkan tó jẹ́ pé pẹ̀lú gbogbo nǹkan tí mò ń lò ó tó ń rà sínú àwọn nǹkan tí mò ń lò nù lé mi. Wàláì mo ní tẹlifíṣàn lé tẹ́lẹ̀, ṣùgbọ́n the biggest and the finest television tí mò ń lò nínú ilé mi lẹ́nu ẹnìkan ló gbé ẹnìkan ló nìkan lọ gbé náà léwọn. Ẹni yẹn náà dẹ̀ rí ó ti fún mi lówó tó ẹ̀ẹ̀méje. Mo dẹ̀ pé bí àwọn yẹn ṣe ń fún èmi bẹ́ẹ̀ náà ni wọ́n máa fún ẹlòmíì. Bí wọ́n ṣe ń fún mi bẹ́ẹ̀ ni wọ́n máa fún ẹlòmíì, bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì náà tó ń fún mi. Oní 20, oní 10, oní 5. Ẹni tó bá díjú tó bá fi 5,000 ránṣẹ́ sí ẹ, wàláì tó bá ní 1 million lọ́wọ́ ó lè fún 500,000 nú ẹ̀. Then tó bá sẹ́ndì 500 ẹ̀ bá sẹ́ndì 2,000 sí ẹ nítorí lọ́wọ́ ló sẹ́ndì yẹn. Èmi máa ń fi ẹni tó bá sẹ́ndì 2,000 àbí 5,000 yẹn mo máa ń gbé sípò ẹni tó sẹ́ndì 500,000 sí mi ni. Nítorí pé ẹlẹ́nu gọ̀dẹ̀gbẹ̀ ló lámùyá ẹ̀ ní ìsámọ̀ pé lówó lọ ní ìsìdẹ̀mọ̀ pé ó convenient fún láti sẹ́ndì owó sí mi kó tó sẹ́ndì ẹ̀. So ìyẹn lèmi fi máa ń dúpẹ́ ní gbogbo àwọn tó máa ń sẹ́ndì owó sí mi ni mo sì ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ ọ̀dẹ̀dẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúnṣe tí mò ń ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń sẹ́ndì owó sí mi yẹn náà ń bá mi sọ̀rọ̀. Ẹ má rò pé ọpọlọ tèmi nìkan ló pé tó gbogbo àwọn nǹkan tí mò ń sọ o. Mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí, èyí tẹ́ ń bá mi sọ̀rọ̀ most of the time tẹ́ bá bá mi sọ̀rọ̀ tán nínú àwọn nǹkan tẹ́ sọ yẹn tó jẹ́ point mo máa ń jọ́ tiẹ̀ sílẹ̀. Ṣé bí mo sọ fún yín pé mi ò kàwé, mi ò kájú primary 6 lọ náà. Màá wá jọ́ tiẹ̀ lẹ̀, èmi á wá wo ibi tí mo ti lè lò. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin kàn ló anyhow ẹ̀yin fi bá mi sọ̀rọ̀ ni. Èmi á wá wo ibi tèmi ti lè lò tí ó tún jẹ́ kàyéfì fún ẹni tó sọ fún mi tó bá gbọ́. N tó ń ṣẹlẹ̀ nìyẹn. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ojú òní tiwa àní fojú sunkún yín. Ẹ̀yin tẹ́ ẹ wà lé òkèèrè wọn ní gbókù yín wá bá wa lé.
èyí tẹ́ wà Nàìjíríà à ní fojú sunkún ara wa, èyí tẹ́ wà láfíríkà ojú òní tì yín, wọn ní gbókùn yín wálé wá bá wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé ní 26 ọjọ́ Thursday à ń ṣe Yoruba World Congress ń ṣe ìpolongo pé àwa o a fẹ́ ṣiṣẹ́ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o, ṣùgbọ́n n ta nídìí lọ́wọ́ ẹ̀rẹ́ o, a fẹ́ pèsèǹtì àwọn nǹkan tá a fẹ́ fún wọn lójú ibi tá a ti fẹ́ ṣe yẹn. President mi Yoruba World Congress ó ní kí n sọ wípé eléyìí kì í ṣe tòun òun kọ́ tí Yorùbá ni, so every other ọmọ Yorùbá ló lè wá, even ẹni tí ò sí lára àwọn tá a jọ agitate tó o bá ti jẹ́ Yorùbá ìwọ ló ń ṣe nǹkan bẹ̀ yẹn ń jọ yẹn ẹ jọ̀ọ́ a fẹ́ kí gbogbo yín ó kẹ wá kí gbogbo wa jọ kí wọ́n jọ rí gbogbo wa pọ̀ kí gbogbo wa jọ sọ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu à ń tẹ̀lé yín o, ẹ̀yin la fẹ́ dìbò fún o, ṣùgbọ́n nǹkan tá a fẹ́ rè so tí wọ́n bá ti wá dìbò tán tí wọ́n bá ti sọ rìsọ́ọ̀tì níjọ́ kejì tá a bá jáde tá a bá bẹ̀rẹ̀ sí ní agitate pé nǹkan báyìí la fẹ́, Bọ́lá Ahmed kò ní wọ́n lọ pa wá náà torí ó mọ̀ pé a ti béèrè ẹ̀ kó tó dásìkò òbò. Ó yàtọ̀ fún ká máa ṣépè fún kó wá wọlé mọ́ wa lọ́wọ́ náà ó yàtọ̀ fún bẹ́ẹ̀ ṣe ń bu yẹn tá a sọpọ́ọ̀tì èyí tó dẹ̀ di pé a sọpọ́ọ̀tì òun kó wá padà wọlé ojú rere wo lẹ fẹ́ kó fi wò wá. Ẹ jẹ́ ká for once ẹ dákun ẹ jẹ́ ká ronú ojú òní tì wá o, pẹ̀lú ògo Ọlọ́run ayọ̀ àtàlàfíà ni gbogbo wa máa pàdé o. Ó dàbọ̀.